أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد وآله وصحبه أجمعين. أما يا منو إسلام أكرا وقي السلام عليكم ورحمة الله تعالى وبركاته. kíkí ọlá kíkí àlàáfíà kíkí tó ṣe pé musta'malatan inda liqa'i fil janna tábà dínú ọgbà àlìjánná ọ̀nà làá máa fi kíra wa níbi tí kíkí náà lálùbáríkà dé òun náà ni pé àlàáfíà ọlọ́run kó máa bá gbogbo àwa tí à ń gbọ́ wa. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọba àlékè ọlá ó tún sọ wa di ọjọ́ ìní ní a lè máa bẹ ká máa bẹ láyé àmọ́ kó má jà á máa bẹ lásán o kó jà á máa bẹ ní bíbẹ ti àlàáfíà ká sì máa bẹ ní bíbẹ ti Islam nítorí wípé dídá tọ́lọ́run ọba dá wa sáyé kò dá wa sáyé nítorí nǹkan kan ó dá wa sáyé nítorí ká lè máa sìn. èmi ọmọ ìyá yín nínú Islam náà ni mo tún dé ní òní al-Imam Musa Murtado Abọ́lájí Ainu Rido Al-Adabi náà ni mo tún bá wa sọ̀rọ̀ ọlọ́run lọ bá ti máa sọ níjọ́ mẹ́jọ kí ọlọ́run kó já lè máa rí sọ yé kọ́lọ́run jẹ́ inú lè máa rí wa gbọ́ yé àtàwọn àtẹ̀yìn kó má jẹ́ ìbálẹ́jọ́ ọbú fún wa níwájú ọlọ́run àti níjọ́ àlùkìyámà. kí lọ́lọ́run ọba dá wa sáyé fún nítorí dá wa sáyé fún náà ni ó sọ fún wa ní al-Qur'an. ó ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. èmi ọlọ́run dá yín sáyé nítorí kẹ́lẹ̀ máa sìn mí. ẹ̀yin ọkùnrin ẹ̀yin obìnrin tó ti pé ẹ̀ràn nǹkan kan àfi kẹ́ máa lọ patí kiri bí ẹyẹ ẹ̀ ń lọ patí kiri bí ẹyẹ ẹ̀ wàá kunjú gbígbà wọn kun mọ́sà ṣé ń tọ́lọ̀ ní àwa ṣe láyé nù. ìwọ wa ọ̀rí ẹ̀sìn ọlọ́run ọ̀gbọ́n Al-Qur'ani wí ni ma khalaqtul jinna wal insa illa liya'budun. èmi ọlọ́run ò dá yín sáyé nítorí nǹkan kan mi ì dá yín nítorí nǹkan kan mi ì dá yín nítorí nǹkan kan àyàfi kẹ́ lè máa sin èmi ọlọ́run. ọjà abira wa léèrè ọ̀nà wo ló ń gbà sí lọ́hùn wọ́n mọ̀ yá mi ní Islam àtọkùnrin àtobìnrin wa ó lóun dá wa látòrí òun dá wa nítorí ká lè máa jọ́sìn fún wọn ọlọ́run. bá a ti ń sọ̀rọ̀ yẹlòmíì ń bẹ nínú mùsùlùmí níjọ́ tá a ti ṣe ọdún iléyá ọdún tó lọ tán náà ló ti kírun káyìn ọdún iléyá tó lọ ló ti kírun káyìn ó sì ń sọ fáwọn èèyàn pé I'm a Muslim ṣé bí wọ́n ti ní kó púrúfù ara rẹ nù nítorí lè fi púrúfù ara rẹ pé ó jẹ́ mùsùlùmí náà ni pé kó o jẹ́ mùsùlùmí òdodo. Ànábì wa Muhammad ní Al-Qur'ani tó sọ fún wọn ní ma umiru illa liya'budullaha mukhlisina lahu-ddina hunafa'a wa ni wa yuqimus salata wa yutuz zakata wa ni wa dhalika dinul qayyima. Ànábì ni wọ́n pa mí láṣẹ kí n má ṣe nǹkan kan kọjá pé illa liya'budullaha mukhlisina. ọlọ́run pa mí láṣẹ pé kí n máa sìn tí n bá tún wá sìn ọlọ́run ọba náà kí n sìn ní ẹni tí ó sìn ọlọ́run pẹ̀lú mímọ́. ẹlòmíín náà ló ń sìn ọlọ́run lóòótọ́ àmọ́ ìdọ̀tí ní fi ń sìn. owó tó fi ń sìn ọlọ́run owó tí ò mọ́ ni. ìwọ gan fúnra ara rẹ tó fi ń sìn ọlọ́run ara tí ò mọ́ ni. inna Allaha tayyibun la yaqbalu illa tayyiban. ọba tó mọ́ lọ́lọ́run kò sì fẹ́ gbà nǹkan kan wọlé sọ́dọ̀ ara rẹ̀ àyàfi ń tó mọ́. àwa ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. gbogbo wa tá à ń bẹ láyé lónìí ǹjẹ́ ń tọ́lọ̀ ń torí ẹ̀ dá wa gangan là ń rán. kágbé látọ̀dọ̀ àwọn ọkùnrin òkú òǹlé ká tó kásùbà ó sì kásùbà gbogbo ibi tó lọ ó lọ ibi iṣẹ́ ó lọ káàkiri ó lọ gbogbo ẹ̀ káàkiri tó fún wa fi wọlé padà lálẹ́ náà ó tún kírun ó sì wà láyé. ẹni tí máa ń bẹ láyé tí ò máa kírun bọ́ọ̀lù tí ní a máa kí èèyàn lásán nù. náà fi sọ wípé bó bá dúró aráàmù ni bó bá bẹ̀rẹ̀ aráàmù ni fẹ́ni tí ò kírun pẹ̀lú ajá ní déédéé tó bá jẹun aráàmù ni bó bá mumi aráàmù bó bá wọṣọ sọ́rùn aráàmù ni fẹ́ni tí ò kírun pẹ̀lú ajá ní déédéé. kí lọ́lọ́run dá wa fún àmọ́ tọ́lọ́run torí ẹ̀ dá wa fún pé ká máa sin òun ọlọ́run ká máa kírun
lásìkò tí wọ́n ní a kí má kírun lásìkò tó bá wù ọ́. inna salata kanat ala al-mu'minina kitaban mawquta. Ìrun kíkí ti wà lákọọ́lẹ̀ bá àti kí ó lásìkò, àsùbá lásìkò, àìlà lásìkò, asiri lásìkò, magribi lásìkò, ìṣáì lásìkò. Ó wá lọ látàárọ̀ kásùbá nìkan lásìkò rẹ̀, gbogbo yòókù ló wá ń jẹ́pọ̀ lálẹ́. Ṣé bá nábì ti wí nù? Ẹni tí ò sin lọ́hùn kò sì bẹ lọ́hùn kò bọ́ lọ́hùn dáadáa, kò possible. Kírun lásìkò tí wọ́n ní á kí. Lẹ́yìn ìgbà tó bá wá kírun tán, gbogbo ìtọ́lọ́run bá ti dárúkọ pé ẹ máa sèmi Ọlọ́run, yóò ní innal ladhina amanu wa amilu soliha. Tọ́ ẹgbẹ́ lóòótọ́ ló gbà pé bẹ́ẹ̀ lọ́lọ́run náà rí lóòótọ́, wa amilu soliha tún máa ṣe dáadáa pẹ̀lú rẹ̀. Ìwọ tó bá bìlífù pé èmi tí ń kírun kí wá ní kò sí nǹkan kan mọ́ tẹ́ ẹ bá ti ń kírun àárá lè jẹ́ náà Ọlọ́run wọ̀, tó o bá ti lè jéèyàn rẹ pẹ̀lú ìrun tó ń kí ó jìyà. Ìrun yẹn ò lè gbé ọ débì kankan àfi kó o fi ṣe dáadáa kún. Lànàbì fi sọ yìí pé òun ni mukhlisina tá nàbì wí níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ tá à ń sọ yìí, tá nàbì ni ma umiru illa liya'budullaha, ó ní mukhlisina la'ud-dina hunafa'a, kí n sin Ọlọ́run ní ti mímọ́. Bó la ti fẹ́ sin Ọlọ́run ní ti mímọ́? Ìwọ tó jẹ́ mùsùlùmí ò ráyè tọ́lọ́hun àfi kó o lọ club kó lọ enjoy ara rẹ̀. Ṣé n tó wá ṣe láyè rẹ nu? Ṣé n táwọn ọmọ rẹ ó dé bá lọ́wọ́ tiẹ̀ nu? Ìwọ tó ojóbìnrin gbogbo ọjọ́ ayé ti tiẹ̀ àfi kó máa lọ pátí kiri, pátí gbogbo aṣọ ayé, bó o ti ń raṣọ birthday ló ń raṣọ òkú, bó o ti ń raṣọ òkú ló ń raṣọ ìyàwó, kò sáṣọ lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó o ti mọ bá wọn rà, kò wájú ráyè tọ́lọ́hun. Ọjà látàárọ̀ ọkùnjú kíní tẹ́ ẹ máa ń lẹ̀ mójú nì, kíní tẹ́ ẹ máa kùn síra yín lójú nì, tó bá yẹ kó bá rọrùn fún ọ kó o mọ lásìkò òun bá dé kó fọ́ dànù lọ kírun. Ẹnìkan ní ọmọ soge, àmọ́ mọ́ soge tí ó kọ ọba Ọlọ́run tó fi ní ráyè sí lọ́wọ́n ọba rẹ̀, lórí pé tá a bá lo ogun ẹ̀tàn tá a lò tán yányán, kò sí tí ó kù mọ́, ní tá a bá ṣe ní ó kù, ẹ̀sìn tá a bá ń ṣe ní ó kù, ìwà tá a bá wù ní ó kù. Gbogbo àwọn pátí tó ń lọ kiri tí òjò ráyè tọ́lọ́ ni wọn ò lè gbọ́ ọ́lẹ̀ tọ́lọ́ ń bá dé. La fi gbọ́dọ̀ mú Ọlọ́run ní òkúnkúnnù láti máa sìn. Wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. Ẹ máa wo tọ́lọ́run ọba wí o, àtàwọn àtàlìjànnà Ọlọ́run ò dá wa nítorí kankan kọjá ká máa sìn. Àlìjànnà ń sin lọ́wọ́ àmọ́ wọn ò ní wà àlìjànnà. Ọlọ́run dá àlìjànnà nítorí àwọn ọmọ ènìyàn ni. Àwọn èèyàn tó wá torí ẹ̀ dá àlìjànnà, ó sì torí àwọn èèyàn ó torí wa dáná. Àwa náà la wá mú Ọlọ́run ní fúfúyẹ́, àmú ní pàtàkì, àmú bó ti yẹ ká mú. Gbogbo tí ń bẹ láyé ní ó tán ẹni tí máa ń sin lọ́hùn. Nígbà tí wọ́n Al-Qur'ani ń sọ̀rọ̀ yìí pé wal asri innal insana lafi khusri wa illa alladhina amanu wa amilu soliha. Ó ní tó bá di ìrọ̀lẹ́ ayé àtọkùnrin àtobìnrin wọ́n wà ní òfò, pírẹsidẹ́ǹtì nínú òfò, gọ́fúnà nínú òfò, sínétọ̀ nínú òfò, lèmámù nínú òfò, làdáni nínú òfò, bàbá àdínì nínú òfò. Ó wá ka gbogbo ẹ̀ bá ní wá ní illa alladhina amanu, àyàfẹ́ni tó bá bẹ̀rù Ọlọ́run nínú wọn, àyàfẹ́ni tó bá nígbàgbọ́ sáwọ́ Ọlọ́run nínú wọn, tó yẹ pé awogbáyà rẹ̀ lóòótọ́ abá pé lóòótọ́ ní ń sìn wá. Wa amilu soliha, kì í wá sẹni tí ń da nǹkan rú, kì í sẹni tí ń ṣèbàjẹ́, ó jẹ́ èèyàn dáadáa, ó jẹ́ èèyàn rẹ̀. Ó ní watawasaw bil haqqi, adọ́dọ̀ rẹ̀ abá lólóòótọ́ pé òun náà gbogbo ọ̀rọ̀ tí ń sọ yìí máa sọ ẹ máa sòótọ́, ẹ máa parọ́ mọ́. Watawasaw bis sabri, ìsìn sọ fún yẹn pé gbogbo tó bá dé sùúrù lẹ́sẹ̀, gbogbo tó bá dé sùúrù lẹ́sẹ̀, gbogbo tó bá dé sùúrù lẹ́sẹ̀. Kò sí tọ́lọ́run fẹ́ lò lọ́dọ̀ wa kọjá ká máa sìn. Bó bá ti sìn lọ́wọ́n balẹ̀ ló ti bá. Ẹ̀sìn tá à ń sìn dá gẹ́gẹ́ gbígbà tá à ń dirù sínú báàgì ni, bó bá ti dì síbẹ̀ náà ló ṣe tu níjọ́ tó bá tu. Ọlọ́run kó dóòlà wa o, Ọlọ́run kó dóòlà wa. Gbogbo àwọn bàbá tá a máa dákọ, Ọlọ́run bá kẹ́ gbogbo wọn. Bàbá wa Alhaji àgbà, Ọlọ́run bá wa kẹ́ wọn. Àfá àgbà Shehu Tajul Adab, Ọlọ́run bá wa kẹ́ wọn. Gbogbo àwọn àbá tí wọ́n ti lọ nù ni, ẹ rí i pé wọ́n sin lọ́hùn, wọ́n wáyé wọ́n wá sin lọ́hùn, Ọlọ́run sì gbà wọ́n lẹ́rú. Bàbá wa Lágége, Ọlọ́run bá wa kẹ́ wọn. Bàbá wa Shehu Mustapha Abdulkadir Oníyangi, Ọlọ́run bá wa kẹ́ wọn. Bàbá wa ọlọ́dán Shehu Abdulrahim Yusuf ọlọ́dán, Ọlọ́run bá wa kẹ́ wọn. Bàbá wa Àfọ̀ọ̀bá, Ọlọ́run bá wa kẹ́ wọn. Bàbá wa Àfọ̀ọ̀bá ní Yàrú, Ọlọ́run bá wa kẹ́ wọn. Maulana Shehu Abdul Aziz Akéwùsọlá Àlùbáríkà Àbẹ̀fẹ́, Ọlọ́run bá wa kẹ́ wọn. Ṣé wọ́n lọ́mọ àlìjánnà Ọlọ́run dákun Ọlọ́run. Wọ́n lábàá ti ń dárúkọ ogun wọ̀nyí, gbogbo wa náà tá a kù Ọlọ́run já rọ́ lọ́n sìn, tọ́da àwọn tó bá ti lọ àwọn ti ṣe tiwọn tán náà nù ni. Àwọn tá a bá kú mẹ́la àmọ́ wọ́n pé bó o la ti fẹ́ ṣe ìrun tó ń kí bó o ti ń kírun náà, ṣé bọ́lá òun ti gbà lọ́wọ́ rẹ ló ṣe ń kírun. Ànábì ní sallu kama ra'aytumuni usalli, ẹ kí ibẹ̀ mi Ànábì ti kí. Ìwọ tó ń kírun kò pa,
tó ń kírun kò pa tó ń kírun kò pa ṣé bá ànábì ti kírun ànábì ò kí bẹ́ẹ̀ béèrè bá ànábì ti kí ẹnìkan nínú àwọn sàábí Sayyidina Umar ṣebó ní kíní ìdá ta sí lẹ́sẹ̀ nígbà tí wọ́n lọ sójú ogun wọ́n sì fẹ́ yọ ó lára nínú wọn ni ó dá o ó ní tẹ́ ẹ bá yọ tí n bá ti wà lórí ìrun tí n bá ti wà lórí ìforíkanlẹ̀ náà ní kẹ́ ẹ wá yọ nígbà tí wọ́n fi yọ kíní ìdá náà lẹ́sẹ̀ rẹ̀ kò mọ̀mọ́ gbà tí wọ́n yọ tẹ́ kírun tán ó kírun tán ó lẹ́ ti yọ àti yọ ìwọ tó yẹ pé ẹ̀fọn lásán ọ̀ tó ń pa á lórí ìrun ọ̀ ń pẹ̀fọn lórí ìrun gbogbo ohun tí ò yẹ kó o ṣe lórí ìrun ló tún ń ṣe ẹlòmíín fi stáì tẹ fóònù lórí ìrun sọ́nà tó ń gbà sin lọ́wọ́n ọba rẹ̀ náà nù tẹ́ ẹ bá fẹ́ sin lọ́hùn ẹ sin lọ́hùn ní ti mímọ́ ẹ sin lọ́hùn pẹ̀lú pé ẹ ń sin lọ́hùn pẹ̀lú pé ẹ fẹ́ pàdé rẹ̀ pẹ̀lú dáadáa Ọlọ́run já pàdé pẹ̀lú dáadáa àwọn tó so agbátẹrù ètò yìí àwọn náà ní Alubarika Travels Hajj and Umrah International bàbá ní sáfíìsì ní lóòótọ́ àmọ́ international ni international gbogbo ayé ni wọ́n ti ń bá wọn lọ tí ẹni tó jẹ́ ọ̀gá iléeṣẹ́ náà Alhaji wa Lukman Alubarika Ọlọ́run má jẹ́ iléeṣẹ́ náà ó bàjẹ́ o àtàwa tá à ń gbọ́ wa àtàwa tá à ń wí Ọlọ́run má ṣe níbalẹ̀jọ́ ọ̀bù fún wa iléeṣẹ́ wa ní Bond FM Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ láíláí Alubarika Ànábì wájú Ọlọ́run la ilaha illallah ètò náà yóò tún máa lọ bí àdìfẹ́ kó máa lọ insha Allah ọjọ́ mẹ́jọ Ọlọ́run kó já máa bẹ́nu ẹni tí yóò tún wà nínú ètò yìí àwa aláìmáa wí ẹ̀yin náà lẹ́ẹ̀ máa gbọ́ wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Alubarika Umrah and Hajj service fẹ́ni tó fẹ́ ṣiṣẹ́ àṣepé fẹ́ni tó fẹ́ ṣiṣẹ́ àṣepé iléeṣẹ́ wo la máa bá lọ. Barikatul Barakati lil hajj wal umrah iléeṣẹ́ Alubarika hajj and umrah services ni wọ́n ń ké sí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ṣe tán láti rin ìrìn àjò mímọ́ lọ sí Mẹ́kà umrah lẹ́yìn fẹ́ lọ ni àbí hajj lẹ́yìn fẹ́ dé tètè máa bọ̀ ní iléeṣẹ́ Alubarika gbogbo ohun tí ń mú ìrìn àjò rọrùn láti ilẹ̀ yìí dídí dọ̀hún gbogbo ẹ̀ ti wà nínú ètò ilé gbígbé ni ziyara nílé lọ ni kódà àwọn àlùfáà tí wọ́n kájú ẹ̀ ni wọ́n jọ ń ṣiṣẹ́ àdéhùn ló jẹ wọ́n lógún tí ẹ̀yin náà bá ti mú àdéhùn yìí ṣe lílọrí àbọ̀rẹ́ ni yóò já sí àwọn tí wọ́n ti bá wọn lọ rí ni wọ́n ròyìn fáwọn tí ò tí ì bá wọn lọ wípé tẹ́ ẹ bá wọn lọ ìrọ̀rùn ló máa já sí títí darapọ̀ mọ́ Alubarika hajj and umrah services installment payment is allowed iléeṣẹ́ Alubarika wà ní number 11B Amadu Close Maikan bus stop Ẹgbẹ́dá Lagos tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 08170859436 àti 08160227742 àti 08021023090 Alubarika ìwọ là ń bá lọ o.